tá a fẹ́ gbé yẹ̀wò lónìí yóò tó bí méjì mẹ́ta sí mẹ́rin. Àkọ́kọ́ ó ní àbẹ̀wò kíní eléyìí tí olórí ìjọ Redeem lórílẹ̀‐èdè Nàìjíríà, bàbá olùṣọ́ àgùntàn Adébóyè, bàbá ṣe àbẹ̀wò kíní ẹ kú oríire sí kábíyèsí Aláàfin tuntun fúnlùú Ọ̀yọ́ Ọba Bímbọ́lá Akeem Ọwádé. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ní wọ́n ti ń fi èrò àti òye tiwọn ni wọ́n ti fi ń ṣọwọ́ sí wa lórí ìkíni àbẹ̀wò yẹn. Kí ni wọ́n ń sọ, kí ni wọ́n ń wí, a mú wá fún yín. Ẹlẹ́ẹ̀kejì nínú tá a fẹ́ gbé yẹ̀wò, ìgbẹ́jọ́ Àfáà Rahmon nílùú Ìlọrin tí wọ́n ló ṣekú pa Hafsat Lawal nílùú Ìlọrin. Ìgbẹ́jọ́ Rahmon tún gbọ̀nà míì lọ nílé ẹjọ́ lónìí. Kí ló wáyé, kí ló ṣẹlẹ̀ nílé ẹjọ́? Kí ni Àfáà Rahmon tún sọ? A mú wá fún yín tí ẹ̀yin ló sì gbọ́ ibi tí nǹkan dé dúró lórí ìgbẹ́jọ́ Àfáà Rahmon tó ṣekú pa Hafsat Lawal nílùú Ìlọrin. Ẹlẹ́ẹ̀kẹta nínú tá a fẹ́ gbé yẹ̀wò ó ní èsì ọ̀rọ̀ tí àwọn ọmọ bíbí Òkè Ògùn tí wọ́n pera wọn ní Òkè Ògùn Frontiers Group wọ́n fún bàbá kábíyèsí ọba Ràṣídì Ládọjà Ọ̀tún Olúbàdàn. Wọ́n dá bàbá lóhùn, wọ́n fún bàbá lésì ọ̀rọ̀ tó sọ, ọ̀rọ̀ tí bàbá sọ nípa ìgbésẹ̀ tí àwọn aṣòfin nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ń gbé láti ṣe àtúnṣe sí ìwé òfin tó ń ṣe àkóso àwọn lọ́balọ́ba nílẹ̀ Ìbàdàn. Pàápàá jùlọ bí wọ́n ṣe fẹ́ kí ipò alága lọ́balọ́ba kó máa jẹ́ jẹ̀kínjẹ láàrin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Aláàfin tìlú Ọ̀yọ́ àti Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́. Kí ni àwọn yẹn wí sí ọ̀rọ̀ tí bàbá Ládọjà sọ? A mú wá fún yín tí ẹ̀yin náà gbọ́. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún ká wò ó ká gbọ́n tí wọ́n ní fún wa. Tá a bá wá padà dé ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ rọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò. Ẹ má ti lọ o, à ń padà bọ̀, a sì wà lórí ètò. Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá, tẹ̀tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa, ìkànnì Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́ pín wa lágbára Àdẹ́dá. Yorùbá máa ń sọ wípé ọwọ́ tó bá ṣẹ́gun sí ló yẹ kó jọ bẹ̀rẹ̀. Àwa àti yín àní ṣàṣedànù, àní ṣàṣerí, àní ṣàṣejẹ. Ọwọ́ wa báyìí láfi parí ayé wa lágbára Àdẹ́dá. Nínú àtúpalẹ̀ èdè Yorùbá, wọ́n ní ìkọ́ kìí kọ́bálá, ìtàkùn kìí tàkùn kìí kéjò lẹ́sẹ̀. Àyún lọ àyún bọ̀ lọ́wọ́ yẹnu. Fíní ládẹ toko ìmọ̀dé. Àwa àti yín á máa lọ re, á máa bọ̀ re o. Àní kẹlẹ́sù lọ́nà. Àwọn ajogun wọn ò ní lágbára lórí ayé wa. Gẹ́gẹ́ bí a ṣe pàjùbà rẹ̀ níbẹ̀rẹ̀ ètò, mo sọ fún yín wípé ẹni tí í ṣe olórí ìjọ Redeemed Christian Church of God ní orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáláyé, olùṣọ́ àgùntàn bàbá Adébóyè, bàbá ṣe àbẹ̀wò ìkíni ẹ kú oríire sí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́. Ṣùgbọ́n púpọ̀ nínú àwọn tí wọ́n fi ọ̀rọ̀ àti òye tí wọ́n ṣọwọ́ sí wa ni wọ́n kan sáárá
sí kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ ikú bàbá yèyé ọba Abímbọ́lá Akeem Ọwádé aláàfin tìlú Ọ̀yọ́ wípé bí ọba ṣe é ṣe ó sì yẹ kí ọba ṣe nílẹ̀ Yorùbá òní kábíyèsí ṣe yẹn torí pé ó burú kí orí adé kó máa kúnlẹ̀ níwájú ẹnìkan yálà ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run o ó jẹ́ adarí ìjọ o ó jẹ́ wòlíì ó jẹ́ àfáà o pé kò dáa kí ẹni tá a bá pè lọ́ba nílẹ̀ Yorùbá kó máa kúnlẹ̀ níwájú ẹnìkankan àti kí ọba máa sí fìlà kó máa sí orí sílẹ̀ torí pé ẹnìkan fẹ́ gbàdúrà fún un pé ohun tí kò bá àṣà àti ìṣe Yorùbá mu ni pé ìdí nìyẹn tí àwọn fi ń kan sáárá sí kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fi èrò àti òye tí wọ́n ṣọwọ́ sí wa ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń fi ojú àìdá wo bí Pásítọ̀ Adébóyè bí wọn ò sì lè dọ̀bálẹ̀ kí kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ lásìkò tí wọ́n ń kí kábíyèsí wípé ohun tí kò dáa tó ni a sì ráwọn míín náà tí wọ́n sọ wípé ntí ẹ̀sìn tí bàbá Pásítọ̀ Adébóyè gbé dání àti bí wọ́n ṣe jẹ́ nínú ìjọ kò lè jẹ́ kí wọ́n dọ̀bálẹ̀ kí kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ wípé àṣà Yorùbá tó sọ wípé ọba ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ kúnlẹ̀ níwájú wòlíì Ọlọ́run kò gbọ́dọ̀ sí orí sílẹ̀ láti gbàdúrà níwájú wòlíì Ọlọ́run pé tí àṣà Yorùbá ò bá ti rí ìṣe yẹn gẹ́gẹ́ bí àìda gẹ́gẹ́ bí kò tọ́ pé kò yẹ ká bú wòlíì tàbí ìránṣẹ́ Ọlọ́run bíi ti Pásítọ̀ Adébóyè tí wọn ò bá dọ̀bálẹ̀ láti ké aláàfin tìlú Ọ̀yọ́ ní ààfin torí pé wòlíì Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run ò ní Pásítọ̀ Adébóyè pé bó wá ní ìránṣẹ́ Ọlọ́run wòlíì Ọlọ́run yóò tún ṣe wá máa dọ̀bálẹ̀ kí ènìyàn kan yálà ọba tàbí ẹnìkan wípé yóò kù díẹ̀ káàtó ṣùgbọ́n mo máa ń sọ fún yín lórí ìkànnì yìí pé oníkálukú ló lẹ́tọ̀ọ́ láti fi èrò àti òye títí ẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ tàbí ọ̀rọ̀ tó bá ń lọ nílùú ohun tí pílátífọ́ọ̀mù yìí tí kànnì yìí sì wà fún òun náà ni láti jẹ́ pé ká fún àwọn èèyàn pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá láǹfààní láti máa fi èrò àti òye tí wọ́n hàn lórí ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ nílùú pàápàá jùlọ lórí ọ̀rọ̀ tó bá ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ìkànnì yìí dàbí agbẹnusọ ó dàbí ohùn fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátá láti lè máa fi òye àti èrò tiwa hàn lórí ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ nílùú ẹ wá mọ̀mọ́ jẹ́ ká rí èrò tàbí ìwòye ẹnìkan gẹ́gẹ́ bíi pé bóyá tẹ́nìkan bá sọ pé ó fi èmi ló fi báwí tàbí èmi ló fi takò tàbí ìran tàbí ẹ̀yà tàbí ẹ̀sìn kan ló fi takò kò rí bẹ́ẹ̀ torí pé bí a ṣe máa ń fi ojú wo ọ̀rọ̀ bá a sì máa ń fi òye gbé ọ̀rọ̀ ó sọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀mi ṣe lè fi ojú wò ó bí mo sì lè fòye gbé ó lè yàtọ̀ sí tiyín bẹ́yìn náà ṣe lè fòye gbé bẹ́ẹ̀ sì lè fojú wò ó lè yàtọ̀ sí tẹlòmíì ó lọ sí dálé alẹ́ nìyẹn kò papọ̀ tá a bá mú yẹn ní kókó tí yẹn wà lóka àyà wa ẹ rí i pé àní máa mẹ́nìkan kan lọ́tà lórí pé ó fi èrò tàbí ìwòye títí hàn wọn ò sì mú yàn sí i torí pé oníkálukú ló láǹfààní láti fi ìwòye àti èrò títí hàn ìyẹn ní abala tibẹ̀ yẹn lórí ìgbẹ́jọ́ Alfa Rahman nílùú Ìlọrin tí wọ́n ló ṣekú pa Hafsat Lawal nílùú Ìlọrin mo ní ìgbẹ́jọ́ mi ìjókòó ìgbẹ́jọ́ mi tún wáyé lónìí ṣùgbọ́n Alfa Rahman ó ti yí òun padà ó ní òun kọ́ lòun pa Hafsat Lawal ó nígbà tí àwọn agbófinró tí lina pọ̀ tí wọ́n dúró lé lọ́rùn wípé tóun ò bá sọ tóun tí àwọn fẹ́
pé àwọn máa fìyà jẹ òun dé ojú ikú, pé ló jẹ́ kó òun sọ àwọn nǹkan tó ń kọ́kọ́ sọ wípé òun ló ń pa Hafsa Lawal. Ó lọ́rọ̀ ò rí bẹ́ẹ̀, ó ní ìbẹ̀rù kí wọ́n má pa òun ló jẹ́ kó òun ó sọ wípé òun ló ń pa Hafsa Lawal. Àtàwọn ọ̀rọ̀ míì tí ó wáyé nílé ẹjọ́ lónìí, ìwé ìròyìn kọ, ìwé ìròyìn gbé, mo sì máa ń sọ fún yín pé tí ìwé ìròyìn bá ti kọ, tí ìwé ìròyìn bá ti gbé, ó ti kúrò ní àìrí, ó ti kúrò ní àìkà, ó ti kúrò ní àìsọ, ó sì ti kúrò láì gbọ́. Àwọn kan mú wá fún yín gẹ́gẹ́ bí ìwé ìròyìn ó ṣe gbé jáde ni. Ẹ wá farabalẹ̀ kẹjẹ́ kí n mú wá fún yín bí ìwé ìròyìn ṣe kọ, bí ìwé ìròyìn ṣe gbé. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé, èyí ni ohun tí afurasí àkọ́kọ́ tó ń jẹ́jọ́ lórí ikú ọ̀dọ́mọbìnrin Hafsa Lawal tí wọ́n bá òkú rẹ̀ ní inú ilé rẹ̀. Ó ní èmi kọ́ ni mo pa Hafsa Lawal, ìyà tí àwọn ọlọ́pàá fi jẹ mí ló jẹ́ kí n parọ́ pé èmi ni mo pa. Ìgbẹ́jọ́ Abdulrahman Bello, afurasí tó pa Hafsa Lawal àti àwọn mẹ́rin míì tí wọ́n ti jọ fi ẹ̀sùn kàn, tẹ̀síwájú nílé ẹjọ́ gíga ìjọba ìpínlẹ̀ Kwara lónìí. Akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga olùkọ́ni tó wà nílùú Ìlọrin ni olóògbé Hafsa Lawal kó tó pàdé ikú òjijì nínú oṣù kejì ọdún 2025. Akọ̀ròyìn tó wà níbi tí ìgbẹ́jọ́ náà ti wáyé sọ pé afurasí àkọ́kọ́ tórúkọ rẹ̀ ń jẹ́ Abdulrahman Bello sọ fún ilé ẹjọ́ pé iṣẹ́ àáfàá tó ń kọ́ ọmọ ní kéwú àti àwọn nǹkan míì tí àáfàá ń ṣe níṣẹ́ òòjọ́ òun. Afurasí náà sọ pé ọjọ́ 10 oṣù kejì ọdún 2025 ni olóògbé Hafsa Lawal tó jẹ́ olólùfẹ́ òun wá sí ilé òun lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí ó ti máa ń ṣèlérí wípé òun máa wá kí òun. Ó ní bó ṣe dé sí ọ̀dọ̀ òun lọ́jọ́ náà, ó sọ fún òun pé ebi ń pa òun sì lọ bá ra búrẹ́dì àti fanta. Bí òun ṣe ràdé, olóògbé náà ní òun ní àìsàn ọgbẹ́ inú, pé òun ò ní lè mu fanta tí òun rà. Ó ní mo jáde padà láti lọ ra ráìsì fún un tí a sì jọ jẹun nínú ilé gẹ́gẹ́ bí olólùfẹ́ méjì tí ìfẹ́ sì wà láàrin wa. Lẹ́yìn oúnjẹ ló ní àwọn wọ yàrá lọ tí àwọn sì jọ ní ìbálòpọ̀ nínú yàrá. Ó ní níbi tí àwọn ti jọ ń ṣeré ìfẹ́ lọ́wọ́ ni kò ti gbádùn mọ́. Ó ní òun sáré wo inú báàgì rẹ̀ láti fún un ní inhaler nítorí ó ní àìsàn ikọ́ sẹ́mìísẹ́mìí tí wọ́n ń pè ní asthma, tí òun sì tún sáré wá oògùn lọ fún un láti gba ẹ̀mí rẹ̀ là. Abdulrahman fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìgbà tí òun fi ra inhaler tí wọ́n máa ń fi símú dé òkú rẹ̀ ni òun bá nínú ilé. Bí mo ṣe bá òkú rẹ̀ nínú ilé ni ẹ̀rù bà mí. Afurasí náà tẹ̀síwájú pé olóògbé náà ti ṣáájú mú òun lọ bá àwọn òbí rẹ̀, ṣùgbọ́n àwọn òbí rẹ̀ ní àwọn kò lè faramọ́ kí àwọn fẹ́ra. Ó ní àwọn nǹkan wọ̀nyí ló mú kí jìnnìjìnnì bo òun tí òun sì lọ ra ọtí líle láti mu. Lẹ́yìn náà ni òun kun Hafsa wẹ́lẹ́wẹ́lẹ́. Abdulrahman ní bí òun ṣe mu ọtí líle tán ni èrò kan sọ sí òun lọ́kàn pé kí òun kun òkú Hafsa wẹ́lẹ́wẹ́lẹ́ nítorí òun kò lè dá gbé. Ẹ̀rù àwọn òbí rẹ̀ ó sì ń ba òun. Èyí ló mú kí òun kun Hafsa Yetunde Lawal wẹ́lẹ́wẹ́lẹ́ tí òun sì sá lọ sí ilé mọ̀lẹ́bí òun ní agbègbè ìsàlẹ̀ kòtò nílùú Ìlọrin, níbi tí àwọn ọlọ́pàá ti fi ọwọ́ páńpẹ́ òfin mú òun. Ṣáájú ni afurasí náà ti kọ́kọ́ sọ nínú ìgbẹ́jọ́ kan tó kọjá lọ pé lásìkò tí òun àti olóògbé ní ìbálòpọ̀ lọ́wọ́ ni òun fún lọ́rùn pa. Ó ní ìrọ̀lẹ́ ọjọ́ Ẹtì ọjọ́ 14 oṣù kejì ọdún 2025 ni àwọn ọlọ́pàá béèrè
bí ìṣẹ̀lẹ̀ náà sì ṣẹlẹ̀ lọ́wọ́ òun tí òun sì ṣàlàyé fún wọn tí wọ́n sì ju òun sí àhámọ́. Abdulrahman ṣàlàyé pé nígbà tó di òru ọjọ́ náà ni wọ́n mú òun jáde kúrò ní àhámọ́ tí wọ́n fi òun sí. Wọ́n sì mú òun wọ yàrá kan lọ. Ibẹ̀ nínú yàrá míì tí wọ́n mú òun lọ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí lò òun pé tí òun kò bá fọwọ́sowọ́pọ̀ àwọn yóò pa òun. Wọ́n sì gbé ìwé míì síwájú òun èyí tó yàtọ̀ sí ti èyí tí òun ti kọ ṣáájú. Wọ́n sì ní kí òun máa kọ ìwé mìíràn. Ó ní òun ṣàkíyèsí pé wọ́n ti fi nǹkan míì kún ọ̀rọ̀ ẹnu òun tí òun ti kọ́kọ́ sọ sílẹ̀ àti pé nígbà tí lílù pọ̀ ni òun sọ pé òun yóò ṣe ohun tí wọ́n bá fẹ́. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé lọ́jọ́ 16 oṣù kejì wọ́n mú òun jáde láti àhámọ́ wọ́n sì gbé báàgì kan síwájú òun láti máa tú ohun tó wà nínú rẹ̀ jáde. Ó ṣàlàyé síwájú pé ọjọ́ 16 oṣù kejì ni àwọn elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS wàá kó àwọn kúrò ní ọgbà ẹ̀wọ̀n tó wà ní Òkè-Kúrá. Àwọn 5 ni wọ́n kó ṣùgbọ́n òun nìkan ni wọ́n fi sí yàrá ọ̀tọ̀. Àwọn sì lo oṣù kan àti ọjọ́ 3 níbẹ̀. Ó ní àwọn ẹ̀ṣọ́ aláàbò ní tí òun kò bá fọwọ́sowọ́pọ̀ àṣẹ ti wá láti òkè pé kí wọ́n pa òun. Wọ́n bi òun léèrè pé ta ni òun ta ẹ̀yà ara olóògbé fún. Òun sì ní òun kò ní ẹnìkankan tí òun tà fún. Ó ṣàlàyé pé ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ni wọ́n máa ń lo òun bíi kókó bíi yíyẹ. Òun kọ́ ni òun pa Afusa o. Òun nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀. Ó tẹ̀síwájú ní nígbà tí lílù pọ̀ ni òun fi sọ pé lóòótọ́ ni òun pa ọmọbìnrin náà. Ní ìparí ọ̀rọ̀ rẹ̀, Abdulrahman Bello sọ pé àwọn 4 yòókù tí wọ́n jọ mú àwọn kò mọ nǹkan kan nípa ikú olóògbé. Nínú ọ̀rọ̀ rẹ̀, agbẹjọ́rò fún ìjọba ìpínlẹ̀ Kwara Ayọ̀ọ́lá Àkàndé sọ pé àwọn ẹ̀rí tó wà níwájú ilé ẹjọ́ fìdí rẹ̀ múlẹ̀ pé Abdulrahman Bello ló pa olóògbé ìyẹn Hafsa Lawal tó sì rọ ilé ẹjọ́ láti gba gbogbo ẹ̀rí wọn yẹ̀wò fínífíní. Ó ní lára àwọn ẹ̀rí náà ni àdá, àáké, ọ̀bẹ tí àwọn ọlọ́pàá bá nílé Alfa Rahman. Bákan náà ló béèrè pé ǹjẹ́ Abdulrahman Bello pe dókítà láti wò ó bóyá Yétúndé ti kú lóòótọ́ tàbí ó sì wà láàyè kó tó yọ ọ̀bẹ tí òkú rẹ̀ àti pé èèyàn mélòó ló ti kú lójú rẹ̀ rí tó fi mọ èèyàn pa. Bákan náà tó fi mọ èèyàn kún. Bákan náà ló tún béèrè lọ́wọ́ rẹ̀ pé ǹjẹ́ ó mọ ibi tí ẹni tó pè ní olólùfẹ́ rẹ̀ ti ń ṣiṣẹ́. Àmọ́ ìyàlẹ́nu ló jẹ́ pé afurasí náà kò lè dáhùn ìbéèrè ọ̀hún. Lára àwọn ìbéèrè tí agbẹjọ́rò tún bi afurasí náà ni pé kí ni ìdí tí kò fi lọ fi ọ̀rọ̀ tó àwọn ọlọ́pàá létí nígbà tó bá ọmọbìnrin náà tó ti kú. Èyí tí Abdulrahman fèsì pé àgọ́ ọlọ́pàá jìnnà sílé òun ni òun kò fi lọ sí àgọ́ ọlọ́pàá láti lọ fi ọ̀rọ̀ tó wọn létí. Ẹ̀wẹ̀ kò rí ìdáhùn sí ìbéèrè tí agbẹjọ́rò ìjọba bí pé kí ló dé tí kò dá ọwọ́ olóògbé méjèèjì àti ẹ̀jẹ̀ rẹ̀ tí wọ́n bá nínú ilé rẹ̀ lẹ́yìn ọjọ́ 5 nù. Agbẹjọ́rò bi Abdulrahman Bello léèrè pé ìgbà tí bàbá ọmọ náà bi ọ́ léèrè lágọ̀ọ́ ọlọ́pàá pé ibo ni Hafsa wà kí ló sọ. Abdulrahman ní òun sọ pé òun ò mọ ibi tí Hafsa Lawal wà. Ní ìparí ìbéèrè agbẹjọ́rò ìjọba, ó sọ pé ó bi Rahman léèrè pé agbẹjọ́rò ìjọba sọ pé Abdulrahman Bello mọ̀ọ́mọ̀ pa Hafsa Yétúndé Lawal ni tó sì fi ọwọ́ àti ẹ̀jẹ̀ rẹ̀ pamọ́ sínú ilé láti fi ṣe nǹkan. Àmọ́ tí afurasí náà sọ pé ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀. Àwọn míín tó tún jẹ́jọ́ ni Abdulwasiu Ahmed, Suleiman Muideen, Usman Mohammed àti ẹni 5 wọn. Lẹ́yìn gbogbo ìbéèrè àti àwíjàre agbẹjọ́rò ìjọba, adájọ́ gba gbogbo ẹ̀rí tí wọ́n kó wá sílé ẹjọ́ wọlé.
tó sì sún ìjókòó ìgbẹ́jọ́ mìíràn sí ọjọ́ kejì oṣù keje ọdún 2025 tí a wà yìí kí ìgbẹ́jọ́ míì kó tún tó wáyé. Ohun tí ó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí lórí ikú Hafsat Lawal tí Alfa Rahman tó ń jẹjọ́ lé lórí òun náà lẹ ti gbọ́ tí a mú wá fún yín yẹn. Kí ni èrò àti ìwòye tiyín lórí ohun tó tún ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí lórí ikú Hafsat Lawal? Ẹ fi èrò àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ ìyẹn ní abala tibẹ̀ yẹn. Lórí ọ̀rọ̀ tí mo ní àwọn ọmọ bíbí ẹkùn Òkè Ògùn, ọ̀rọ̀ tí mo ní wọ́n sọ gẹ́gẹ́ bí èsì fún kábíyèsí ọba Rasidi Ládọjà Ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lórí ọ̀rọ̀ tí ọba Rasidi Ládọjà sọ lórí àtúnṣe tí àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ń ṣe lórí ìwé òfin tó ń ṣàkóso àwọn lọ́balọ́ba nílẹ̀ Ìbàdàn, pàápàá jùlọ láti jẹ́ pé kí ipò alága ìgbìmọ̀ lọ́balọ́ba kó lè máa jẹ́ kí n jẹ láàrin Aláàfin tìlú Ọ̀yọ́, Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àti Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí pé ṣáájú ni àwọn oníròyìn ti bi bàbá Ládọjà léèrè wípé kí ni èrò àti ìwòye tiwọn lórí ìgbésẹ̀ tí àwọn aṣòfin ń gbé lórí ipò alága lọ́balọ́ba nílẹ̀ Ìbàdàn, tí bàbá Ládọjà sì dáhùn wípé ìgbésẹ̀ tó tọ́, ìgbésẹ̀ tó yẹ òun náà ni àwọn aṣòfin òun ni wọ́n ń gbé, torí pé ìlú mẹ́tẹ̀ẹ̀ta wọn ò kéré nínú ìtàn ìpínlẹ̀ Ọ̀yọ́. Tá a bá sì ń sọ nípa ìlú tó tóbi jù tí ó lókan tó tún lókì nílẹ̀ Yorùbá lónìí, ìlú Ìbàdàn ó jẹ́ àkọ́kọ́. Tí irú ọba tó bá wá ń jẹ láti ìlú Ìbàdàn tó bá jẹ́ Olúbàdàn tó náà bá wá ń jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́, pé kò sí tó burú jù. Ọ̀rọ̀ tí bàbá Ládọjà sọ yẹn ló wá mú kí àwọn ẹgbẹ́ kan tí wọ́n pè ní Òkè Ògùn Frontiers kí wọ́n jáde láti fún bàbá lésì. Kí ni ọ̀rọ̀ tí wọ́n sọ? Ìwé ìròyìn kọ̀, ìwé ìròyìn gbé. Ẹ jẹ́ kí n mú wá fún yín kájọ gbọ́. Wọ́n ní Ọ̀yọ́ Chief Laws Amendment, don't derail Makinde with your confused self-serving agenda. Former Governor of Oyo State, Senator Rasidi Ládọjà, has been warned not to derail the administration of Governor Seyi Makinde with his self-conceited and confused agenda on the controversial amendment to the Oyo State Chiefs Law. A socio-political group, the Òkè Ògùn Frontiers, gave the warning on Saturday, stating that Ládọjà's attempt to dress the controversial rotational chairmanship clause as the best to happen to Oyo State was self-conceited, selfish and unnecessary. The group, in a statement signed by its president, Architect Lawal Akamu, and the secretary, Chief Amos Ayotokun, advised Governor Makinde not to follow Ládọjà's reasoning, as he himself did not implement the same agenda he is now espousing when he was governor of Oyo State. According to the group, it was sad that Ládọjà, who is respected as one of the fathers of the state, could attempt to rubbish history and make wide claims banking on population figures rather than history, stating that the history of Yoruba land supports Alaafin's permanent chairmanship of the council. The group declared that since Ládọjà is now pushing to make Olúbàdàn rotate chairmanship with Aláàfin, citing the population of Ibadan, Òkè Ògùn Ọba should be included in the rotational chairmanship arrangements, since Òkè Ògùn's population is second to that of Ibadan and it has 10 councils. The statement said, and I read,
We read the statement of Oba Senator Rasidi Ladoja over the controversial rotational chairmanship clause within the Oyo State Council of Obas and Chiefs. The statement, to say the least, was irresponsible, self-serving and dangerous. While we believe that it should not have come from an individual of Senator Ladoja's standing, we are particularly disappointed that someone who governed Oyo State for 4 years and who respected history by not tampering with the traditional institution in Oyo State is now pushing for same because he wants to become Olubadan and lord himself over everyone. We would like to send a note of caution to Governor Makinde. He should not allow Ladoja to mislead him due to his selfishness. The amendments to the Oyo State Chiefs Law as carried out by the House of Assembly are ill-advised and would cause crisis if the law is assented. It is particularly sad that Senator Ladoja, who we know to be quite cerebral, allowed his selfishness to make him illogical. He said the chairmanship of the council should be rotated among Alaafin, Olubadan and Soun, citing the population of Ibadan and the number of local government it has. The question is, if you are to use the population and number of councils, why is he not advocating that Obas from Okeogun should also be part of the rotational arrangement? Ladoja promised his argument on Ibadan having 11 local governments, but Okeogun also has 10 local governments and its population is second to Ibadan. Therefore, Aseyin of Iseyin, Okere of Saki, Iba of Kishi, Onjo of Okeo, and Alepata of Igboho, in no particular order, should also become chairman of the Oyo State Council of Obas and Chiefs at same point, since Okeogun's population is more than that of Oyo and Ogbomoso. What we are saying in essence is that Oyo State is a historical state. We have history and tradition, and that history must not be sacrificed because of selfishness or politics. Alaafin is the only Oba in Oyo State, if not the entire Yoruba land, that rule over an empire. He should naturally be the only one revered to as His Imperial Majesty and no Oba. We repeat, no Oba is in his status in the states. We call on Senator Ladoja to go back to his history books. Those who made Alaafin permanent chairman of the council knew that Ibadan was big and has always been the political capital of the Southwest region and later Oyo State. But they follow history and tradition, and there has been peace in the state. We also call on Governor Makinde not to allow Ladoja to destroy his good name through this dangerous and selfish agenda. The governor should ask Ladoja why he did not effect the change he is now championing when he had the opportunity. Gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ Òkè-Ògùn Frontiers, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi síta láti fún bàbá ọba Rasidi Ladoja ní èsì ọ̀rọ̀ tí bàbá sọ lórí ipò alága lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́, òun náà ni àti mú wá fún yín yẹn. Ohun tí àwọn ẹgbẹ́ yẹn ń sọ, òun náà ni wípé kí bàbá ọba Rasidi Ladoja kán má da ìtàn rú, kí wọ́n má sì torí ìmọ̀ tara ẹni nìkan kán má fi ba nǹkan jẹ́ torí ìran tó ń bọ̀. Torí pé ó ti wà tipẹ́tipẹ́ pé Aláàfin tìlú Ọ̀yọ́ nìkan ni alága tí ò yí padà fún ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tí bàbá Ládọjà tí wọ́n láwọn faramọ́ kí Olúbàdàn kó na ọmọ jẹ alága àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́, torí pé Ìbàdàn tóbi, àwọn èèyàn tó ń gbé Ìbàdàn pọ̀, Ìbàdàn nílẹ̀, àti pé ìjọba ìbílẹ̀ bíi 11 ní bẹ nílùú Ìbàdàn nìkan. Ṣé
kí àwọn náà wá sọ pé ọ̀dà o Òkè Ògùn o òun náà tóbi o population tiẹ̀ náà pọ̀ o ìjọba àbílẹ̀ 10 ló wà níbẹ̀ o so kí àwọn ọba láti Òkè Ògùn náà káwọn náà máa jẹ alága lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ ṣé yóò bójúmu. Wọ́n ní kí bàbá kí wọ́n ṣọ́ra kí wọ́n má da ojú ìtàn délẹ̀. Kí ni èrò àti òye tiyín lórí ọ̀rọ̀ tí àwọn ẹni yìí ẹgbẹ́ Òkè Ògùn Frontiers tí wọ́n sọ yìí? Ẹ fi èrò àti òye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ bá ní pín ẹ bá ní fi ránṣẹ́ sẹ́lòmíì. Kẹ̀sì má gbàgbé láti bá ní subscribe láti tan notification bell kẹ́ni láǹfààní láti máa rí wa wò láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Ẹ ṣé àdúpẹ́.